Olórí wá láti inú ọ̀rọ̀ méjì kan nínú èdè Yorùbá tí a ń pè ní ẹni tí ó ní orí, olórí, tàbí ẹni tó wà ní ipò orí. Kí ló ń jẹ́ orí? Orí jẹ́ pàtàkì nínú gbogbo ẹ̀yà ara ènìyàn. Ó sì jẹ́ apá kan tí ò gbọdọ̀ mẹ́hẹ tàbí ní ìṣòro èyíkéyìí tí a bá fẹ́ ní ìlera pípéye. Àwa tí a kọ́ ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì fi hàn pé ibì kan wà ní ẹ̀yà ara wa tí wọ́n ń pè ní central nervous system. Èyí sì jẹ́ apá kan nínú ẹ̀yà ara wa tí ó ń darí gbogbo ara. Ọpọlọ tí àwọn olóyìnbó ń pè ní brain àti spinal cord ni ó dàpọ̀ láti form central nervous system yìí, tí wọ́n sì ń ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ìlànà àṣẹ àti àwọn ìtọ́sọ́nà ní ara ènìyàn. Àkópọ̀ gbogbo central nervous system yìí ni àwa Yorùbá ń pè ní orí. Ní inú ọpọlọ tí ó tún jẹ́ ohun tí ó wà nínú orí wa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó médọ̀ ọpọlọ yẹn tí wọ́n bá ọpọlọ yẹn ṣiṣẹ́ kí a tó lè máa pè ní iṣẹ́ orí. Àwọn bíi olfactory lobes, optic nerves, cerebellum, cerebrum, the medulla oblongata, the hypothalamus, and so many more. Àwọn wọ̀nyí sì ni wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ojú, imú, etí, ẹnu wa, bí a ṣe ń rìn, bí a ṣe ń gbé apá, bí olórin ṣe ń kọrin, bí eléwì ṣe ń kéwì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí àwọn ẹ̀yà ara ọpọlọ yóò bá ọpọlọ ṣiṣẹ́, a kò lè gbóòórùn oúnjẹ tí à ń jẹ lónìí. A ò lè wo bí oúnjẹ ṣe rí lẹ́nu wa bí iyọ̀ já ni. Ṣùgbọ́n torí pé àwọn nǹkan yìí bá orí ṣiṣẹ́, òun ló fà á tí a lè rí pé iyọ̀ já oúnjẹ yìí ò dáa tó lẹ́nu. Òórùn iṣó rèé, òórùn oúnjẹ rèé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti inú apá yìí ni gbogbo ara wa ti máa ń gbé àwọn àfọwọ́kọ ìrònú kan tàbí àwọn ìmọ̀lára kan tí a ń pè ní nerve impulses. Láàárín ìṣẹ́jú àáyá ni àwọn eléyìí máa ń ṣẹlẹ̀. Ọpọlọ wa ló sì máa ń fi àwọn àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yà ara tí ó bá nílò rẹ̀. Fún àpẹẹrẹ, bí eṣinṣin bá fẹ́ fòwò ojú ẹni, a máa ń rí pé ojú á padé fúnra ẹ̀ láì jẹ́ pé àwa fúnra wa la pa ojú náà dé. Àwọn nerve impulses yìí ló send signal yẹn tí ó lè fà á tí ojú wa padé. Nítorí náà tí a bá ń sọ̀rọ̀ nípa olórí, kò kì í ṣe orí nìkan tí à ń wò tó jẹ́ skull wa yìí nìkan ló jẹ́ orí. Àwọn nǹkan míì sì tún wà nínú orí tí ó bá orí dúró. Tí àǹfààní bá wà fún wa láti ṣe ọpọlọ ènìyàn wò, ẹ lè béèrè díẹ̀ lọ́wọ́ Dr. Lee tó jẹ́ ọ̀gá mi nídìí medical field. Ó possible kí àwọn ti ṣe ọpọlọ ènìyàn wò rí. Ẹ máa rí wípé iṣẹ́ tó pọ̀ ni ó ń lọ ní inú orí wa. Ifá sì ti ṣe àlàyé àwọn ọ̀rọ̀ yìí fún wa ní ọjọ́ tó ti pẹ́, pé gbogbo ẹ̀yà ara wa orí ni ó máa ń gbé wọn ṣiṣẹ́. Pé orí tí ó wà ní orí wa yóò lè dá nìkan wà kó gbé ìgbésí ayé rẹ̀ kírókíró. Nínú Ifá ọ̀yẹ̀kú méjì, Ifá ní ṣùkú dúdú, àwọ̀ orí ló dífá fún orí. Orí ló ń fojoojúmọ́ sunkún àìlẹ́nimọ́ra. Ó ń dá nìkan gbé ìgbésí ayé rẹ̀ kírókíró. Wọ́n ní kó rúbọ kó ba lè lẹ́nimọ́ra. Orí gbẹ́bọ̀ ń bẹ̀ orúbọ, kò pẹ́ kò jìnnà, ojú bẹ̀rẹ̀ sí ní borí gbé.
imú ń borí gbé, ahọ́n ń borí gbé, ẹnu ń borí gbé, etí ń borí gbé, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ orí padà dẹlẹ́ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ǹjẹ́ wọ́n lórí báwo ló ṣe ṣe? Ó ní ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn ṣùkúdùdù, òun ti yìnbọn ọ̀yẹ̀kú di méjì ṣùkúdùdù. Àwọn bàbá wa Ọ̀rúnmìlà ti mọ̀ pé nígbà tí Olódùmarè dá orí, àwọn nǹkan kan ni ó máa bá orí ṣe tí yóò fi jẹ́ kí orí ó máa ṣiṣẹ́ orí. Wọ́n fi dá ojúmọ́ orí, wọ́n dá etí mọ́ orí. Gbogbo wọn ni wọ́n wá jọ ń ṣe iṣẹ́ àṣepọ̀ tí ó ń jẹ́ kí gbogbo ara wa ó máa jẹ́ ara. Kí ẹ lè mọ bí orí ṣe ní agbára tó àti bó ṣe jẹ́ pé orí ni ó ń kọ̀ntrólù gbogbo ara tó. Àìsàn kan wà tí àwọn olóyìnbó ń pè ní stroke, kí ọmọ aráyé àti Olódùmarè má fi ṣe wá. Stroke yìí já ìlera kan tó ń ṣẹlẹ̀ nígbà tí ìṣàn ẹ̀jẹ̀ tí ó ń gbé ẹ̀jẹ̀ oxygenated blood lọ sí ọpọlọ tí ó bá mẹ́hẹ̀ tí ó sì dá iṣẹ́ dúró tàbí tó bá dá iṣẹ́ sílẹ̀. Nígbà tí ọpọlọ yìí kò bá rí ẹ̀jẹ̀ mọ́, tí ò rí enough oxygen mọ́, àwọn sẹ́ẹ̀lì ọpọlọ á bẹ̀rẹ̀ sí ní kú. Tí ó bá tún wá ń kú ní kọ̀ọ̀kan, yóò wá fa ìlera tí a ń pè ní stroke. Ẹ̀yin èèyàn, ṣé mọ̀ pé orí ni nǹkan yẹn ti ṣẹlẹ̀? Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ní orí yẹn tán, ẹ máa rí pé ẹnì yìí yóò bẹ̀rẹ̀ sí ní àrùn rọpárọsẹ̀. Ṣèbí orí ló ti ṣẹlẹ̀, orí ni ò yẹ kí ó máa function mọ́. Ṣùgbọ́n a máa rí pé apá máa rọ, ẹsẹ̀ á máa rọ, ẹnì wò ní lè sọ̀rọ̀ dáadáa mọ́, ahọ́n ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní lọ. Nítorí pé gbogbo nǹkan tí ó ń kọ̀ntrólù apá àti ẹsẹ̀ wa àti gbogbo nǹkan yìí, inú orí ni ó ti ń wá. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, tí a bá ń tọ́jú orí wa, gbogbo ara wa là ń tọ́jú. Kò wá sí ibi tí olórí bá ti ní ìṣòro tí gbogbo ara tó kò ní ìpalára. Ẹ̀yin èèyàn, Ifá ti fi yé wa pé orí ló ń kọ̀ntrólù gbogbo ara nínú odù mímọ́ kan. Ó ní pé ibi orí bá máa gbé wa dé, kí ẹsẹ̀ kó má ṣì ní lọ́nà. Adífáfó orí gbé mi ká tí ń ṣàkọ́ra ẹrú èwì ìládó. Orí, ṣé orí ló ń gbé wa ní àbí ẹsẹ̀? Ṣùgbọ́n Ifá sọ pé orí ló ń gbé wa, òun ló ń kọ̀ntrólù ẹsẹ̀ tí ò ní ṣì wá lọ́nà. Nítorí náà, àwọn àlàyé yìí ti fi hàn pé orí wa òun ló ń kọ̀ntrólù gbogbo ara wa. Pàtàkì sì ni orí jẹ́ ìyẹn spiritual aspect. Àwọn babaláwo míì máa ṣe àlàyé fún yín. Ṣùgbọ́n pàtàkì olórí nínú àṣà, òṣèlú àti ìjọba wa, ó jẹ́ pàtàkì nínú nǹkan tí màá sọ̀rọ̀ lé lórí. The replacement of other vital organs in the body is very easy medically. You can do a transplant for your liver, you can do a transplant for your lung, for your kidney, you can even do transplant for your pulse. But to make a transplant for any of the central nervous system in your brain or in your skull is almost impossible. Nítorí náà, bí ìṣẹ̀ṣe bá máa dàgbà, àti orí ni a ti máa tó wá. Ṣé ó ti yé èèyàn wa? Gẹ́gẹ́ bí ọba ṣe jẹ́ olórí fún ìlú, bẹ́ẹ̀ náà ni orí jẹ́ olórí fún gbogbo ara. Àràbà ni olórí ní àwùjọ àwọn awo, bẹ́ẹ̀ ni ọba jẹ́ olórí láàrin àwọn ìjòyè. Ṣùgbọ́n kò sí ọba kan tó lè ṣàkóso láì ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bí olóyè, ìlàrí, ẹ̀ṣọ́ àti àwọn èèyàn láàfin. Ẹgbẹ́ ìmọ̀ yí padà síbi tí orí wà, bí orí ṣe nídìí hypothalamus, olfactory lobes àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ní àwọn olórí wa náà nílò amúgbálẹ́gbẹ̀ẹ́. Bí àràbà bá ń darí àjọ àwọn awo, yóò ní akọ́dá, yóò ní àṣẹ̀dá,
yóò ní àwọn èèyàn tí wọn yóò jọ tún àjọ awo ṣe. Ìṣẹ̀ṣe tí à ń ṣe lónìí, Ifá kọ́ wa pé òun ni olórí orò ní Wàrun. Bẹ́ẹ̀ ni nígbà tí àwọn àgbà ìṣẹ̀ṣe tó wo ẹ̀yìn ọ̀rọ̀ wò tó rí pé ọ̀rọ̀ yóò gún mọ́, bẹ́ẹ̀ ni wọ́n rí pé ìṣẹ̀ṣe ni olórí orò ní Wàrun. Tábà tó wá ní kí ni ìṣẹ̀ṣe wa, wọ́n ní orí wa ìṣẹ̀ṣe wa ní, bàbá wa ìṣẹ̀ṣe wa ní, olúwo wa ìṣẹ̀ṣe wa ní. Àwọn ẹni yìí sì ni olórí ní àwùjọ. Báwo ni bàbá ṣe jẹ́ olórí láwùjọ? Bí ìṣẹ̀ṣe ṣe jẹ́ olórí olórò ní Wàrun, bẹ́ẹ̀ náà ni bàbá jẹ́ olórí ilé. Ṣùgbọ́n ẹ wò ó, gbogbo ọ̀kọ̀ọ̀kan láàrin wa ni a ti fìgbà kan jẹ́ ẹlẹ́sìn àjèjì, bóyá kìrìsìtẹ́nì ni àbí mùsùlùmí ni. Ṣùgbọ́n tí a bá tọ̀ ọ́ padà sẹ́yìn, a máa rí pé olórí ilé wa tó jẹ́ bí bàbá àti ìyá wa ni ó fi ẹsẹ̀ wa mọ àwọn ọ̀nà yìí. Kí ni pàtàkì? Àwa náà ti wá mọ ọ̀nà òtítọ́ àti ìyè lónìí tó jẹ́ ọ̀nà ìṣẹ̀ṣe. Ọ̀pọ̀lọpọ̀ láàrin wa sì ti di olórí, bóyá olórí ẹgbẹ́ ni, bóyá olórí ilé ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo wa tó jẹ́ ọ̀gá wa ti di àràbà, wọ́n ti di olórí awo, wọ́n ti di akọ́dá. Nítorí náà, a gbọ́dọ̀ máa lo ipò olórí yìí láti tọ́ àwọn ọmọ wa sọ́nà ní àwùjọ. Báwo la ṣe lè lo ipò olórí yìí? Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Gẹ́gẹ́ bí olórí ilé, tí èmi tí mo jẹ́ olórí ilé, tí mo bá fẹ́ kí ìṣẹ̀ṣe ó gòkè nínú ilé mi, báwo ni màá ṣe máa dáfá, tí màá máa ṣe ríwoyà, tí màá máa bọrúbọyè, tí ìyàwó mi tó yẹ kó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mi á dẹ̀ lọ máa ṣe yéèrí mo, tí ó máa ṣe táà ní gbọ́kàn tó sọ. Báwo ni ilé náà ṣe fẹ́ tò? Ilé yóò mẹ́hẹ níbi tí olórí ilé bá ti ní ìṣòro àìlètò ilé rẹ̀. Bàbá àti ìyá ní láti pa ẹnu pọ̀ láti tọ́ àwọn ọmọ. Ìdarí àwọn ọmọ láti inú ilé wa ó wà nínú ọ̀nà kan tí ìṣẹ̀ṣe wa yóò fi gòkè. Àwọn àràbà tí ó jẹ́ olórí awo, ẹ̀yin náà níṣẹ́ láti ṣe. Ní àgbàlá ìṣẹ̀ṣe wa, àwọn àràbà ni a mọ̀ tí wọ́n jẹ́ olórí awo àti àwọn olórí olórìṣà àti olórí ẹ̀sìn. Ṣùgbọ́n ipa tí wọ́n ń kó kò ń ṣe àwọn nìkan ni wọ́n ń ṣe iṣẹ́ olórí yẹn. Àwọn àti àwọn àkọ́dá, aṣẹ̀dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni. Ní gbogbo ibi tí olórí awo bá ti ń ṣe dáadáa, ìmọ̀, ìtàn, ètò àti ìsìn ìṣẹ̀ṣe yóò máa dàgbà lójoojúmọ́. Bí àwọn ọ̀dọ́ ìṣẹ̀ṣe wa, a rí pé a rí àpẹẹrẹ bàbá yìí lára wọn. Ìṣẹ̀ṣe sì ń dàgbà sókè láti bí ọba jíjẹ ni àti àwọn ọdún eégún wọn àti àwọn ọdún ìṣẹ̀ṣe wọn. Ètò àṣà kò bàjẹ́ láàrin àwọn ìlú yìí. Ṣùgbọ́n ní ìlú tí ẹnìkan ti jẹ́ àràbà, tí ìyàwó bàbá wa àràbà wá ń fojoojúmọ́ búùkù tíkẹ́ẹ̀tì Mẹ́kà, tó ń lọ umura, tó ń lọ ájì, tó ní gbogbo ẹ̀ náà ẹ̀sìn náà ní tàbá ti ṣe ti bí a máa ṣe tọ̀hún. Àbí olórí wa nínú àwọn babaláwo tó jẹ́ pé àfáà ló wá ń ṣe ìsọmọ lórúkọ fọ́mọ wọn, tó ń sọmọ ní Bàlìkí, tó ń sọmọ ní Abdulazizi, tó ń sọmọ ní Abdulrashidi nínú ilé babaláwo. A rí pé ẹni tó bá kọ́ni nífá, òun la máa ń fi ohun ìyẹ̀rẹ̀ jọ. Tí babaláwo bá sì ń kọ́ àṣà kí àwọn àfáà àti àwọn pásítọ̀ wa máa sọ ọmọ òun lórúkọ, àwọn ọmọ ẹ̀yìn wọn náà yóò rí pé àṣà yìí ó jẹ́
àṣà tí ó dára. Ìṣẹ̀ṣe ò wá nílé gòkè ní irú àwùjọ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa, orí òun ni olùtọ̀nà gbogbo ara. Gẹ́gẹ́ bí àwọn àràbà, olórí awo àti àwọn bàbá tó jẹ́ olórí nínú ìdílé wa, báwọn náà ṣe jẹ́ àwọn ló máa dìsáìdì ìgòkè àti ìdàgbàsókè ìṣẹ̀ṣe. Ní ti àwọn ọba wa tí wọ́n jẹ́ traditional ruler, àwọn ni a máa sọ̀rọ̀ lé lórí báyìí. Gẹ́gẹ́ bí ọba ṣe jẹ́ olórí ìlú tí ó sì jẹ́ olórí fún gbogbo ìlú. Àwa Yorùbá gbàgbọ́ pé àṣẹ àti ìmọ̀ Olódùmarè àti ìlànà àwọn baba ńlá wa ni àwọn ọba ń lò láti darí èyíkéyìí ìlú tí wọ́n bá jọba lé lórí. Traditional ruler ni wọ́n máa ń pe àwọn ọba wa lábẹ́ modern day government. Bí ó tilẹ̀ jẹ́ pé monarchy system of government ni àwọn bàbá wa ń ṣe tẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá, àti ní gbogbo ilẹ̀ adúláwọ̀ wa yìí monarchy system of government ni wọ́n ṣe. Ìyẹn ni pé gbogbo agbára àti àṣẹ ń bẹ ní ọwọ́ ọba aládé, òun àti àwọn ìjòyè rẹ̀. Àwọn ìjẹ̀sù kọ́ máa ṣe ní orúkọ Jésù. Afẹ́ laṣù yìí lọ́dún yìí, àti rí pé kò ní sí nǹkan tí àwọn èèyàn lè ṣe torí ọba níbo ṣe fẹ́ ṣe ìlú tòun nìyẹn. Ṣùgbọ́n tó bá yẹ kí àwọn babaláwo ti lọ́wọ́ sí ọ̀rọ̀ ìtanijí àti ìjẹ́ pàtàkì àwọn ọ̀rọ̀ yìí, kò ní máa rí bẹ́ẹ̀. Ìtìjú òdẹ ni máa bá ìṣẹ̀ṣe ní ọ̀nà kọ́nà. Àwọn olórí wa wọ́n ní pàtàkì láti ṣe nínú ìṣẹ̀ṣe. Ní final ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, òun ni pé ìwúre mi fún gbogbo wa lónìí ni pé orí wa kò ní bàjẹ́ o, orí wa ò ní fọ́, orí wa ò ní da iṣẹ́ sílẹ̀. Kí ọba ìlú, àwọn àràbà ìlú, àwọn olórí awo, àwọn olórí ilé, àwọn olórí ilé ìjùbà, àwọn olórí ilé ìwé àti àwọn babaláwo kí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ wọn àti fún ìlú tí wọ́n ti wá, kí ìṣẹ̀ṣe kí ó ba lè gòkè. Orí wa òun ni ó jà fihàn ìjọba àti àṣẹ gbogbo ara wa. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin olórí ni ẹ jẹ́ olórí tí yóò mú kí ìṣẹ̀ṣe kí ó dàgbà sókè. Orí wa ò ní burú o, ìlú wa kò ní stroke o, àbọ̀rú àbọ̀yìnbọ̀ ṣiṣẹ́. Ìgbà àtọ́ o. Okay.